ẹjọ́ náà bá ní ká sọ̀látù ọmọ wa di kó ti wá di ẹ̀jẹ̀ tiẹ̀ kò sí ti ń jẹ láyé má jẹ sọ̀látù lọ kó wí tẹ̀lé mi kí Allahumma salli. Allahumma salli. على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وصحابه وسلم وفقه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. Nọ́ọ̀sì ló kó wa jọ la fi ń ṣàdúrà tipẹ́tipẹ́ la ṣe ń bọ́ làwọn tó sọ́lọ́run ká ṣe ìtọ́ ni má ṣe tú wa ká káwa náà má hùwà tí ó dá ká lè jèrè ara wa. fàlà ń wẹ̀sán ńlá bí ikú mọ̀ríyàbá. bàbá ti dé bàbá wa tí a wí bàbá ti dé onílé pọ́n wọn lé aníládá gbàlejò pọ́n wọn lé àríyànjú gbogbo ẹni pọ́n wọn lé kò ní máa ní
bàbá wa tí a wí bàbá ti dé onílé pọ́n lé àníládà àbálẹ̀jò pọ́n lé àdìrọ̀rùn bàbá ní pọ́n lé onímọ̀ nira. bàbá wa tí a wí bàbá ti dé bàbá wa tí a wí bàbá ti dé Sanusiu tí a wí bàbá ti dé onílé pọ́n lé àníládà bàlejò pọ́n wọlé àdìrọ̀rùn gbogbo ẹni pọ́n wọlé kò ní máa ní. bàbá wa tí a wí bàbá ti dé onílé pọ́n wọlé àdìládá bàlejò pọ́n wọlé àdìrọ̀rùn gbogbo ẹni pọ́n wọlé kò ní máa nira. bàbá wa tí a wí bàbá ti dé bàbá wa tí a wí bàbá ti dé onílé pọ́n wọlé àdìládá bàlejò pọ́n wọlé àdìrọ̀rùn gbogbo ẹni pọ́n wọlé kò ní máa ní. bàbá tí a wí bàbá ti dé onílé pọ́n wọlé àdìládá bàlejò pọ́n wọlé àdìrọ̀rùn gbogbo ẹni pọ́n wọlé kò ní máa nira. ìyẹn ní yẹ̀yẹ́ lè kó yẹ̀yìn kalẹ̀ ìyẹn ní yẹ̀yẹ́ lè kó yẹ̀yìn kalẹ̀ irọ́ ní rádàbà kó yẹ̀yìn bẹ̀rẹ̀ asọ́lẹ̀kẹ̀ kí ìdọ̀tí ìgbésí ayé bàbá kò ní lójú. bàbá tí a rí bàbá ti dé onílé pọ́n wọlé àdìládá bàlejò pọ́n wọlé àdìrọ̀rùn gbogbo ẹni pọ́n wọlé onímọ̀ nira. ìyẹn ní yẹ̀yẹ́ lé kó yẹ̀yìn kalẹ̀ ìyẹn ní yẹ̀yẹ́ lé kó yẹ̀yìn kalẹ̀ irọ́ ní rádàbà kó yẹ̀yìn bẹ̀rẹ̀ asọ́lẹ̀kẹ̀ kí ìdọ̀tí ìgbésí ayé bàbá kò ní dojú. bàbá tí a wí bàbá ti dé onílé pọ́n wọlé àdìládá bàlejò pọ́n wọlé àdìrọ̀rùn gbogbo ẹni pọ́n wọlé kò ní máa ní. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'inu. Rabbi zidni ilma. Amin. وإذ يمكر بك الذين كفروا Amin. ليثبتوك Amin. أو يقتلوك Amin. أو يخرجوك Amin. ويمكرون ويمكر الله والله خير الماكرين. الشمس والبدر من آيات قدرتي آمين. والبر والبحر فيض من عطاياه الطير شبعه والواش مجده والموج كبره والهوت نجاه والنمل تحت السهور سم قدسه والنهل يعتف حمدا في خلاياه آمين. والناس يعصونه جهرا فيسترون والعبد ينسى وربي ليس ينسى والعبد ينسى وربي ليس ينسى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. èyí táwa máa ṣe jùlọ.
kálukú bá sì máa ṣe láti ilé náà ní ọdún ní máa bá dé ta. bẹ́ẹ̀ni. ẹni ọlọ́run bá ní ká sàlátù ti lè jẹ́ ẹ̀ torí pé àwọn táwọn máa ń lá sàlátù mẹ́ta ni wá. mẹ́ta náà ni wọ́n ṣàlàyé wa kó lè yé kálukú. olólùfẹ́ àná Muhammad. pàápàá òun là kọ́kọ́. táwa lẹ́nu kejì. ẹlẹ́ẹ̀kejì yà wá sẹ́kẹ̀mí nìkan nílé. nígbà gbogbo ilé bá dá tán nù wọ́n má bò nìkan sọ́lé yọ jáde òun náà wà. òun náà wá sàlátù. ó di méjì ìwọ wà lẹ́lẹ́kẹ̀ẹ́ta. afa àtọ́gà. àrùnsọ́lọ́wọ́n bá yín. àmín. ẹ dákun jama torí Ọlọ́run. ẹnà wájú lásàlátù lẹ́lẹ́kẹta. ẹran lùnú ni kọ́ máa gbọ́ kẹ́kẹ́ ijó ti bẹ̀rẹ̀. torí ijó lè wáyé. ẹni Ọlọ́run bá ní ká sàlátù ọmọ wa ti kó ti wá di ẹ̀jẹ̀ tiẹ̀. tó ti domi ara rẹ̀. kò sẹ́ni tí ń jẹ́ láyé má jẹ́ sàlátù lọ. bẹ́ẹ̀ni baba. kó wí tẹ̀lé mi kí Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammadin. ala sayyidina Muhammadin. wa ala alihi wa sahabihi wa sallim. wa ala alihi wa sahabihi wa sallim. wọ́n fẹ́ gbọ́ wò sí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. kan sára tó bí. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ lẹ́kẹ̀ẹ́ tó mi dáadáa. sallallahu alayhi wa sallam. ẹni Ọlọ́run bá ní kó rí ọmọ dọ́dọ̀ ẹ̀ kọ́pọ̀ alhamdulillah. alhamdulillah. ẹni bá ń gbádùn Ọlọ́run kọ́ yanu wílẹ̀ kan sí pa alhamdulillah. alhamdulillah. ẹni tí ó bá sọ̀rọ̀ ìtinú. tí ó bá sọ̀rọ̀ ìtinú. ó gbà pé ó padà dáa fún ọjọ́ kan. torí wọ́n ní bàbá sọ̀rọ̀ tiẹ̀ náà ó dáa. bàbá sọ̀rọ̀ ìtinú adìẹ tó kú lè jàgbàdo. all right tó o bá sọ̀rọ̀ ìtinú tó sì wà lérí pé tiẹ̀ náà ó dáa. sọ́kà alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. bàbá ìmáàmù àgbà ní jẹ̀gùn ní. adamallahu hayatahu. kọ́ra bẹ́ẹ̀ bá sí ń jòkó. ẹ̀yin náà lákọ̀ọ́kọ́ kí. gbogbo bí táwọn bá lọ ìmáàmù ọbẹ̀ lákòókò. abẹ́rẹ́ tasi ẹ̀ wà ń jòkó ẹ̀yin ní nọ́mbà 1 ní jòkó yìí. bẹ́ẹ̀ni. ń jòkó yìí ní kẹ́kọ̀ọ́. ládùúgbò yìí gan. masha allah. ó ti jẹ́nu. tọ́yẹ kan ọba ní ìmáàmù mi lẹ́kọ̀ọ́ má ju yìí lọ. eba. tó yẹ pé ẹni chief mami Lagos state ẹni number 1 of the state. ẹ̀yin ní nọ́mbà 1. masha allah. masha allah. ogo bíi tí ìmáàmù bá ti wà number 1 lẹ̀ ń jẹ́. nọ́mbà 1 lẹ̀ ń jẹ́ ẹ̀yin sẹ́rù ẹ̀yin. ọlọ́run wà ní lálà ṣe yín o. àmín. àmín. àgbà ti dẹ̀ yín náà báyìí. bẹ́ẹ̀ni. ó ti dà wá náà ló ń lọrin. kọ́lọ́wọ́ yọ̀ǹda kẹ́yìn náà dàgbà. kọ́lọ́wọ́ yọ̀ǹda kẹ́yìn náà dàgbà síbẹ̀. àmín. ọmọ wa dìyàn jẹ. ngbẹ̀yìn ti dàgbà ti dẹ̀yìn o kẹ́yìn náà dàgbà lọ́dà. kẹ́yìn náà dàgbà lọ́dà. bẹ́ẹ̀ bá tiẹ̀ lò rárá kẹ́ lò 450. yes. káwa ara mọ́tò kan gbà náà kakọ láàárọ̀ láwa sí. ọlọ́run yọ̀ǹda bẹ́ẹ̀. àmín. ẹ̀mẹ̀ yóò gùn dáadáa. àmín. ọlọ́run àfa lọ́dọ̀ lọ́hùn. àmín. ọ̀la amínà. àmín. ẹ dákun jama mísánà wa ní jẹgun níyì. akínísánà náà. àwọn náà ń bẹ pẹ̀lú wa ń bí chief mísánà wa ní jẹgun níyì. wọ́n bẹ ń jòkó. àwọn làwọn ń bọ̀ látẹ̀ka bí. bẹ́ẹ̀ni fikafika wọ́n ń ṣe. ọlọ́run sàlẹ̀kù bí wọ́n ti tọrọ fún ìmáàmù wa gbà wọ́n tọrọ bẹ́ẹ̀ fáwọn náà ọlọ́run bá ń dá wọn lóhùn sí i. àmín. ẹ sábẹ́ fún mísánà torí ọlọ́run. ó fọwọ́ dúró àwọn branch mísánà kọ̀ọ̀kan káwọn ń jẹ́ kó pẹ̀lú wa wọn àfa àwọn mísánà ẹ̀ ní màpàrà ṣe bú láíláí. àmín. mo wá kí alága káfàtà níjòkó nasfati jẹgun branch ń bí alága yányán ṣé wọn bẹ ń jòkó àbí wọn ti lọ bí iṣẹ́. wọn gbọ́dọ̀ wà ń jòkó yìí. Allahu akbar. irú òní kan gbọ́dọ̀ lọ bí iṣẹ́. afa àtọ ga. akramakumullah kọ́ra àwọn bá ní sẹ́ńbẹ̀ wọ́n sì lè tọrọ àyè bí ẹ yọ̀ǹda mi lónìí. Allahu akbar. bàbá wa alága akínyìn. ẹ̀yin ọlọ́run gbé nasfati jẹgun kà lórí. ẹrù fa ẹrù. àtẹ̀yìn àti nasfati tẹ̀rù náà lérí ọlọ́run nídà yín náà. àmín. bàbá ń ṣàdúrà tó gbádùn ògbẹ́ni tí ó bá sáámi kó náà sáámi gbígbà tó náà gbádùn dáadáa ni. àmín. ẹ jẹ́ gbẹ́lẹ́ baba igbákejì akínwọ̀n atọrọ bẹ́ẹ̀ fáwọn náà akọ̀wé sẹkẹtírì atọrọ bẹ́ẹ̀ fáwọn náà general kílẹ̀ ń pè akákú tẹ́sọ́ra akínwọ̀n náà council of elders which is àwọn tó ti sọ kalẹ̀ níbi àwọn pò wọ̀nyí táwọn ti wá di bàbá yányán àwọn là ń pè council of elders àwọn àgbàlagbà yányán nù ẹ ní lálàsí pẹ̀lú gbọ́lọ́. àmín. bùkátà yóò bí àṣìjọba yìí lọ. àmín. alájí wa àwọn PRO gbogbo wọn bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ó ti wà nígbà tá a ti dákọ̀ all of the executive members. àti kó àwọn náà kọ.
gbogbo wọn ti wà ńbẹ̀ Ọlọ́run ó bá dúpẹ́ fún yín o. Àmín. Alhaji wa Lukman gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní nasfati mi ní jẹ̀gún bíi lẹ́ni ẹ̀sà ẹni ẹ̀sà ní lẹ́sìn di sáfù kásádùá fún yín. ẹ̀tọ́ sí bẹ́ẹ̀. àmọ́ ẹ má bínú pé mo fẹ́ dá Alhaji Lukman sàdúrà fún lọ́tọ̀. ẹ dá sàdúrà fún àwọn náà ní bínú wọn èké ta ara wọn. ọ̀rọ̀ méjì ló wà ńbẹ̀. ewo àtẹwó. ọ̀rọ̀ méjì náà ló wà ńbẹ̀. ẹ sá wò. látìgbà tí wọ́n ti bá mi sọ̀rọ̀ nípa pa fẹ́ wá bí látìgbà bàbá yóò fi wálẹ̀. kò fi wálẹ̀ rárá. èrò pé ó lè péjọ mẹ́ta kó tó pè mí. lọ́kùnrin tó dúró yìí. bẹ́ẹ̀ bára yìí gbé yọ́sà máa pè ọ̀dà ẹni mo béèrè wọn ẹni mo béèrè títí àwọn bá rí mi bá sọ̀rọ̀. tàbí wá rí ibi dé yìí lónìí. èèyàn wá ní tí ìlú káàdì kan tán bíi mẹ́rin ó ti wọlé padà. lọ́dọ̀ tí nìkan. àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. bá máa fi ẹsẹ̀ sí àbí. rárá n ò rí rí. sọ bẹ̀rẹ̀. ẹgbà táyìn tí ń lo ohun ẹ̀mí náà ní lò. sọ bẹ̀rẹ̀. kò sí kankan má jà lọ bẹ̀rù mọ́ ẹ sáà jà mọ́ bọ́rọ̀ lọ. sọ bẹ̀rẹ̀. Akramakumullah. àní jà mọ́ bọ́rọ̀ lọ èyí ò tí ì dìjà. èmi rẹ̀ láì bá máa pé káàdì àbí. àní kò sí nǹkan kan ebó ti dọ́dọ̀ yín. ó fi wálẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tá a sì máa ti ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run àyọ̀sọ̀ fọlọ́ ntọ́ máa ti ń fẹ́ kó ṣe ti ń fẹ́ fún. Insha Allah. ètò wa ń bọ̀ wá abá sálù kí ó pè mí tó wá pè mí náà ẹ̀dá kẹ́ bá dé wọn o ẹ̀dá kẹ́ bá ń ṣàdúrà fún Haji Lukman ẹ sá ṣàdúrà fún náà. kí ló ṣe fún ọ. kí ló ṣe. àmọ̀ ń dá torí ẹ ṣàdúrà. wọn náà kẹ́ni bọ́ tiẹ̀ ọkẹ́ náà bọ̀ ọkọ̀ dákẹ́ mọ́. ẹsẹ̀ àdìgbà ó ti di méjì Bẹ́ẹ̀. èyí tí ń ṣe fún mi rẹ̀ ti ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹnìgbà tọ́lọ̀ ni wọ́n pè wá pé káwá dá yín lóhùn yá yìí ọ̀tọ̀ èyí tí kéèpè mí náà tún bẹ̀ mí òun náà kùn ó di méjì tó tóbi síra wọn. àwa kàwá sí nǹkan kan tí wọ́n wì í kí lẹ́ wí fún un. torí pé Ọlọ́run mọ̀ ó tán bẹ́ẹ̀ ni ó rí ọtán. ọ̀ọ̀ tábà fi xabiru alaxabiru ó kọ́ lọ́hùn ìtumọ̀ méjì wọn fún un. ẹ sá wo bàbá nínú tá à ń kọ́ lọ́wọ́ náà ni. àwọn kan ní ọbọlùfọ́ni ní èrò gbogbo ntẹ́ yàrá gbáyé sẹ́ alaxabiru Khabiru. alamọ̀tányányá ni. pátápátá kò sí tí ò yé sí. èwo lẹ́wà fi pa. wàláwù gani yọ ani tafsir kásẹ̀ máa bẹ ó kékeré lọ́fẹ́ kọ́ ọ tó rò wúyẹ́ ó ti yọ lọ́hùn ó ti yé Masha sí. Allah. ọmọ mi tó nídìí ń sí ọmọ ó sì máa ń tọ́ fẹ́ tí ó dùn mọ́ ó yé bàbá. ọmọ tó wọn tó fi kún tẹ́rù rẹ̀ ò lè débẹ̀ tẹ́kí wọ́n lọ́n bá fi kún yóò tó dùn mọ́ Insha Allah. òòrè tá yọ sọ lẹ́nu bẹ́ẹ̀ni tọ́ta ò ní gbà ọgbọ́. ọ̀rẹ́ gan ní kọ́rọ̀ ọmọ ìyá rẹ̀ ní bìlífù kátó rẹ̀ wá pọ̀rọ̀ ìsọnù orí nu. Ayakumullah. òòrè tá yóò torí ẹ̀ sọ lẹ́nu wọ́n sọ ọ́ lẹ́nu tó wàá dán ọmọ àlè lórí ẹ̀. àní ọmọ àlè níbà ọmọ tí ń lò. ọmọ àlè ọmọ àlè làlájì yẹn àbí kílẹ̀ gbogbo ẹ̀ lókù ẹ̀ ọmọ àlè ní bọ̀bọ̀ yẹn ní ọmọ tó lò náà. ó dà sọ pé òun ò lówó òun ò lówó òun ra fẹ́ǹsà òun kọ́ estate card ọmọ àlè níbà yẹn. ọ̀dọ̀ ọmọ àlè nu. ọ̀dọ̀ bẹ́ẹ̀ bá ti ní lárí yọ̀dọ̀ ọmọ àlè. tí wọ́n sì pápá tí ò ṣe é tí pa ò ṣe é pa mọ́ àbá wọ́n sọ ọ̀dọ̀ ọmọ àlè lẹ́ẹ̀kan náà ni. fa ọmọ àlè láfẹnu bí láfẹnu wí láfẹnu wí bàbá. látara bọ́lọ̀ ń bá lòun dé ọlọ́run kọ́kọ́ kọ́ rẹ̀ síbẹ̀. Àmín. ọ kárí gbogbo èèyàn ọlọ́rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe fáwọn àmì kọ̀dọ́dọ̀ tiwa ni ọ̀dọ́dọ̀ tiwa ni. àmọ́ bẹ́ẹ̀ yìí náà tí máa ṣe nu fáwọn tẹ̀ ń ṣe é fún bá a ti tọrọ Haji Lukman gbogbo ẹ̀yin tẹ̀ já tala àwọn aláàfọ̀ ní ara rí ọlọ́ba ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí náà. Àmín. Àmín. la hawla wala Wala quwwata illa billahi al-aliyyil azim. àbí ṣe mọ wọlé bẹ́ẹ̀ ẹ wọlé bàbá. aláìsè o afa ṣe ń sùúrù lérè nù ẹ ní ma padà ṣe bó láyéláyé Àmín. aláfa mi lọ́dọ̀ Ọlọ́run Àmín. ẹ̀yin ìyá wa lásàlátù gbogbo àwọn ìyá nù. látẹ̀lé àwọn ìyá wa àwọn wọlé àgbánu wọn àwọn wo la gbà. woman leader woman leader. woman leader bẹ́ẹ̀ni ó kárí gbogbo àwọn tí ń bẹ lábẹ́rẹ̀ náà bẹ́ẹ̀ni. lọ́wọ́ san ilé san dáadáa. àmín. Àmín. ẹ̀yin jama lásàlátù ní Jẹ̀gún branch ẹ pé náà láyé ní àyọ̀ lọ́wọ́ níjà ilé ànábì lálẹ́ kìámà ẹ̀ níjà ilé yòó sí ọ lọ́wọ́. Àmín. àmín. àwọn tó pè wá àwọn ẹgbẹ́ tí a tó pè wá àwọn tíya. àwọn yúùtì bẹ́ẹ̀ni èyí ń ṣe kọ́mọ̀ ní tiẹ̀. àwọn ẹgbẹ́ tí wà nù wọ́n láwa làwọn fẹ́. látẹ̀lé àmẹ́rù wọn àbí àmẹ́rù youth ó ń darí
Amiru youth da. Amiru àwọn youth. Òjòkó lójú kan ń sàárín kí náà. Kó ní wọ́n ṣe. ẹ bá gbé Alhaji Lukman ẹni tẹ́ kéèyàn jáde fún olójú àgbo ni ọ́. Ọwọ́ akúnlẹ̀ ní ikọ̀ káwó kékọ̀ fásigọ́ ọ̀bọ lójú àgbo. àbá ti dé yín pẹ́ òní ń dààmú wa ẹ bá débi kan ẹ dúró ọ̀dẹ̀ tó máa bọ̀ ẹ tó dúró kiri ẹ tó dúró ẹ tó máa bọ̀ náà kí ló dé. Ọlọ́run ló ní agbádùrẹ́sì lọ́wọ́ láti lé. ọ kọ́ gbígbé àkàwọn ní ma lọ gbóso di malè hasgosi lónìí mi náà wọn gba bẹ ṣé ká gba bẹ àdírẹ́sì mi ní káyì àgbà bẹ ọlọ́gbà jamala gègé so adúpẹ́ lọ lọ Amiru ntọ́fẹ́ kọ́ lọ́wọ́ sí náà ló ṣe ọbẹ̀ kò ní ojú ni o ti jó ni Ọlọ́run ní láàlá sí rẹ̀ àti wá jama yúùtì ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin náà lẹ̀mí ẹgbẹ́ ẹ̀yin lẹ̀ máa dráfù àsálàtù sí bí ó ti da Ọlọ́run ní mẹ́sì lídìí ẹ̀yin náà ọ̀rọ̀ yóò sì ní dànù wájú Ọlọ́run. Àmín. gbogbo yẹn ẹ̀ ní sise Àmín. ẹ̀ ní fi tò ní sòpin dáadáa. Àmín. Ọlọ́run wọlé àná Muhammad. Sallallahu alayhi wa sallam. àyè tá a mẹ́mẹ́ ṣe é yá náà bẹ́ẹ̀ lẹ́ni nasfati lónìí ẹgbẹ́ yìí lẹ́ni Ọlọ́run ara tẹ́ ẹ fẹ́ dá bí ọlọ́mọṣàbà yín dá. Àmín. Àmín. mi bá padà wà ń gbà mí báyìí ẹ pè mí kan ọba yín sí i ni. Àmín. tí o sì ní pẹ́ tí o ní jẹ́ tọ́lọ́run fi dára rí náà. Àmín. ẹ lọ́kọ̀ọ́jà sàmì mẹ́ta. Àmín. àmín. Àmín ya Allah. ẹ lọ́jọ́ kúlẹ̀. àwọn àbá àtọkọ Al-Qur'an. Àwọn náà lọ̀rọ̀ kan bàbá kátàrà ṣe ní. àwọn bàbá tó kọ́ ní ìlìmí. Wọ́n sọ wá díẹ̀ lé pé wọ́n kọ́ wá sọ̀rọ̀. àwọn àfa àtọyọ akùnrin àgbẹ̀kọ Wọ́n ní yìí. kọ́lọ́ wọn gbàgbé lórí kádàrá. wọ́n á já wa pàtùkó náà mi pè. Àmọ́ ń tọ́ ọkọ lé wọn lórí. wọ́n fi wá sàníyàn lọ lè pè wá lábẹ́ kọ́ wá sọ̀rọ̀. Wàhálà àtiwájọ́ yọrí lórí wọn ni. bàbá wa Alhaji àgbà àtàwọn tó bí ẹ. Rahimahumullah. bàbá Lágége àtàwọn tó bí ẹ. Rahimahumullah. bàbá àgbàlagbàjì àtàwọn tó bí ẹ. Rahimahumullah. ẹ kárí gbogbo ìlàrí Ọlọ́run yányán ọjọ́ ti lọ púpọ̀ tí wọ́n sun ilé àtàwọn tó lọ sùn bàbá kéwì yẹmẹ́ náà ń bẹ́ mbẹ́ òun àṣà àgbáyé náà ń bẹ́ mbẹ́ gbogbo yìí wọ́n gbà àti ntẹ́ni kọ̀ọ̀kan wọn náà gba kí wọ́n lọ́wọ́ tẹ́ ń bẹ́ wájú Ọlọ́run àtàwọn tó tún kọ́ àwọn náà Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn. Àmín. àníkọ́lọ́ ń bọ́ ṣe wá ní tambolo. Ní Tambolo. ẹni tí ọmọ ẹbí ìyá bẹ́lẹ̀ àná. Bẹ́lẹ̀ àná. bí tambolo bá gbà sọ yóò tún gbà pátá. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn ṣùgbẹ́gẹ́ lọ. Ọlọ́run má ṣe wá ní tambolo. Ẹni tí ó mẹ́bí abẹ́lẹ̀ ọ̀nà bí Tambolo bá gbà sọ yóò tún gbà pátá. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn ṣùgbẹ́gẹ́ lọ. Ọlọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. Àjọ̀dá kó fún mi lẹ́gbẹ̀rún ọkàn apálẹ̀ àfọ̀rí ni wọ́n sì máa ṣe. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn yóò ká gbé sógbẹ́gẹ́ lọ. Fẹ́hùn rẹ̀ jáwọ̀ ṣe bẹ́ẹ̀ ràn kó ní. Bákútà já wọlé kó lè dùn yàn bọ́mẹ́ níyàn já wọlé wà lọ́gọ́ bí ẹran. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùgbẹ́gẹ́ lọ. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù. kágbìn sùgbẹ́gẹ́ lọ. Ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. ẹyẹ ò lẹ́sàn tí ó san ya rẹ̀ kó dàgbà gbogbo lọ sóhun lẹ́sàn yẹ. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùgbẹ́gẹ́ lọ. Ọ̀rọ̀ wọn lọ́rùn jù. kágbìn sùgbẹ́gẹ́ lọ. Fẹ́hùn rẹ̀ jẹun tán àṣẹ̀nù mìíràn. Alright. Àṣẹ̀nù mìíràn. Bádìyẹ jẹun tán ọbẹ̀ nínú lẹ̀. Ọlọ́run máa ṣe wá Láláyé mórí. Ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyàn sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rùn ju kágbìn sùgbẹ́gẹ́ lọ. Ẹni bá sọ wípé tí kéwù ti jẹ́. ọjọ́gùn òpónú lára bàbá àbí lára màmá tóbi
gbinigbini. Aláṣìṣe o. Àfihàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí kẹ̀kẹ́ lọ. Kamali ṣe. Èrè nílé ayé. Adama ṣe. Èrè nílé ayé. Abu Aji ṣe. Èrè nílé ayé. Alọ́tì ìlọ́tì abọ́ ti bọ̀. Gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn ọmọ. Ọlọ́run ló ṣe wọ́n Wọ́n ní gbinigbini. Kábíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí kẹ̀kẹ́ lọ. Ẹni bá lówó tí fi ń tọrẹ a ó bẹ̀bẹ̀. Kó owó ọ̀hún sì máa pọ̀ sí. Àwọn tí ó gbà lè ná bọ́bá lè tán tán. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Kábíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí kẹ̀kẹ́ lọ. Kéwùlà ní ẹ̀kẹ́ ilẹ̀ mú wá dún. Láàní ẹ̀kàwé níwọ̀n Ẹ̀sọ́ dìjà. Àgbọ̀ pẹ́ ti kàwé àmọ́ kò ṣiṣẹ́. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Kábíyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí kẹ̀kẹ́ lọ. Ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí gẹ́gẹ́. Kúrò wà láwùjọ nìkan àwọn àfáàní wọn ní ọtún kí Ọlọ́run ìgè Ọlọ́run àánú Ọlọ́run àforíjì Ọlọ́run ìyá àfáà ẹ lọ fọkàn balẹ̀ a tó dúró tì í ṣe yín ò ní bàjẹ́ Ọlọ́run bá fi kún ẹni bá kí tó bá da tẹnu sẹ́ni dàrú wájú Ọlọ́run. Àmín. bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad ولم ولم يكن يكن له له كفوا كفوا أحد. أحد آمين. آمين. Ọlọ́run má ṣàjà sọ dáadáa. Àmín. Ọlọ́run kó ṣe á pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Má jà ṣubú Ọlọ́run. Àmín. afa ti ń darí ètò Ṣé ń darí ètò máìkì tó ju ẹ́ńjìnì lọ́nu? tó ké bá a ti dé wọ́n fi buhaya pọ́nlé pàdé wa. Wọ́n fi pàdé wa báwọn ti rí nù. àwọn Yorùbá níyàn bí ìgbín ní máa yé gbín Ẹni bí àwọn oníràhùn he. wọ́n sì ní bẹ́ẹ̀ ni ọ sọ̀rọ̀ bá ti rí Bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹnu rí ó rí bàbá ẹni bá rọ́ inú fílà ní ti máa ń tí èbí. bẹ́ẹ̀ ti rí lẹ̀ fi ń pè wá fa Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ ti ṣe rí lẹ̀ fi ń pè wá náà lẹ́mí ń pè wá. ẹni ọba jiyàn ní pẹ̀lẹ́gbẹ̀rẹ̀ léèyàn Bẹ́ẹ̀ni bàbá. ẹ pè wá léèyàn torí pé èèyàn lẹ́yìn náà báyìí bá ń jẹ́ tí bàbá ń jẹ́ gan mo fi àfa mi bẹ́ẹ̀ lọ́hùn wọ́n kí wọ́n sí àfa mi nítorí fayé lẹ̀ ọ̀rọ̀ yóò dẹ́ dàrú wájú Ọlọ́run Àmín. kì í sẹ́yìn nìkan o àtàbí amadọ́ba sàmì ti bá gbọ́ ní. آمين la hawla ولا قوة إلا بالله العلي العظيم. amiru fún mi ní tọ́pìkì lójú oorun Kí ni lójú oorun? Báàmì. Àwọn kankan. Ọlọ́run ti rí yín pẹ́. Ẹ̀yin ṣé wọ́n ń gbé tọ́pìkì wá lójú oorun díẹ̀ gbé á lójú ayé? nígbà mo wá jí mo wá pẹ̀lú ajílù gbọ́n pé Gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. ó lé ẹ dákun yóò tó pè yín padà Èwo ló gbé wá lójú oorun? nígbà tí a gbé tọ́pìkì wá lójú ayé ó ní ipò wo ni àpọ́nlé àbí Náà. àti ìtìjú ipò wo ló wà láwùjọ. Ipò ńláńlá ni. Náà. Àbí? Ó ti tán ká máa lọ lé lókun. àfa Ọlọ́run ti rí yín pẹ́. àwọn méjì mẹ́ láti mọ́lẹ̀ Yé. wọ́n sì fún ní life imprisonment wọ́n fún La ilaha illallah. Àpọ́nlé àti ìtìjú. Pẹ̀lú iṣẹ́ àṣekára. wọn bẹ̀ lẹ́wọ̀n báyìí. Subhanallah. Àpọ́nlé àti ìtìjú. Àwọn méjèèjì ń bẹ lẹ́wọ̀n. Akramakumullah. bá pọ́nlé àti ìtìjú ọba sí lẹ́wọ̀n Bí wọ́n bá sí lẹ́wọ̀n ni. bá wọn bẹ láwùjọ wa báyìí káwùjọ wó rí Àwùjọ wa ò ní rí báyìí. àwùjọ wọ̀ ní rí báyìí. Ó màmá ṣe o. Ká ní wọn ò sí lẹ́wọ̀n ni. àwọn méjèèjì ń bẹ lẹ́wọ̀n Wọ́n ń bẹ láti mọ́lé. wọ́n ti àmọ́lé Pẹ̀lú iṣẹ́ àṣekára. pẹ̀lú iṣẹ́ àṣekára. All right ma. oní àlọ́fà táwùjọ wa fi rí rúdurùdu báyìí Ọlọ́mọ ṣàánú wa. tá a rójútu ẹ̀ mọ́ Àrójútù kankan mọ́. abẹ́ kíjọ kó yọ farabalẹ̀ Kíjòkó yọ farabalẹ̀ ní. gbogbo yẹn aláròyé alákẹ́nibọ̀lẹ̀ sọ̀rọ̀ Àtàlárìnká tó ní sọ́sọ́. alárìnká tí ó sì nítumọ̀ kankan Wọ́n ní kálukú ọ̀fọ̀mọ rí ètè dé yẹ. kálukú jòkó lẹ̀ Ìṣẹ́nu ń dèdè sí. kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ̀yin ìyá tẹ̀ rojọ́ níyà yín. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. àbáàrí bí ọba yàtọ̀ yóò tún máa dá sí i Producer. ẹ ní sálọ bùkátà yóò sì bíyà Àmín. insha Allah ẹ dákun jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá sàròyé wá sí kò ní wàhálà Kò
kò ní wàhálà ohun rẹ̀ ọ̀gá tó ti à. makifóònù lèmi ń lò bẹ́ẹ̀ ni bàbá. ohun rẹ̀ ò dé àyè. torí kí wàhálà fi ń bẹ̀ kí ọ dákẹ́. àwọn bá ń gbé ẹ dákẹ́ ẹ má rojọ́ mọ́ ẹ má sàròyé mọ́ má ṣàròyé mọ́. torí àgbákò tó wà mẹ́rin. kí làgbá kò bẹ́ẹ̀ sọ yọ ọ̀kan fún wa. àti gbogbo òfin tiẹ̀ lẹ̀ wá gbọ́ kí ni mọ́lọ́hún fẹ́ wí kí lànàbì fẹ́ wí kọ́ wa dé jòkó mi kọ́ mọ́ wa lọlé kọ̀mpilíìtì pẹ̀lú oríire káyì kéwù níbẹ̀ láfi gbé ẹ dákẹ́ kò tiẹ̀ dá ni. láfi gbé ẹ dákẹ́ ọ̀nà àní kẹ́kẹ́ ọ̀nà wa. àmọ́ ń gbà tá à ń ka ọ̀rọ̀ ọlọ́wọ́ rà níbi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní gbogbo ẹni bá sàròyé wá sí àbí bá jẹ́kẹ́ Kùránì èyí tó kéré jù nínú ìyàtọ̀ lọ́wọ́ èjẹ́ òní pé kò ní bímọ tẹnu rẹ̀ tọrọ láyé. La ilaha illallah. ebi kèsè kọ́ ọmọ rẹ̀ ó kú. Rárá. ẹnu rẹ̀ ni ò ní tọrọ. Yes. ní kọ́ ọmọ ọmọlé jẹ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. All right. Wa bihi nasta'inu. Rabbi zidni ilman. ẹ dákọ̀ yín jama níjòkó níjòkó lẹ́yìn. aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. ó ní Isra wal Mi'raj torí iṣẹ́ méjìlá fún mi naam. wá sí àti donation ìsì máa gbàsìkò. ọba yìí ti kú ya yìí nísìn a tún lọ ibà à ń lọ ibà kọ́lọ́ má jẹ́ bá òun wa. àmín. Àmín. ẹni yóò wù láyé tọ́ba wù kọ́ ma tẹ ọmọ ẹni ọmọ tòun náà tọrọ láyé tọrọ láyé wọn máa pọ̀ ọmọ ẹ̀dá. yóò farabalẹ̀ báwọn àgbàlagbà ti farabalẹ̀. yọ sẹnu ń dèdè síbi táyì ṣe tán. ọlọ́run pé Jìbìrìlù lọ gbé ànẹ́bì ní Maka lọ́lẹ̀ gbé. gbé lọ Bẹ́tìlì Mákídísì káàmù sí Jerúsálẹ́mù ẹ̀ńbẹ̀ la tọ́jú ẹsẹ̀ àlùbùrákù tí ó gùn sí tí ó gùn sí tí èlé bọ́lọ̀ ńlálejò. ànẹ́bì sì sùn ni ó sùn. Jìbìrìlù wá dé ó dé yàrá ànẹ́bì ó dé bẹ́ẹ̀. Jìbìrìlù bí tí ń sọ̀kalẹ̀ ó sì ọlọ́dà ti rí kìí ṣe pé òun ló jẹ́ ànẹ́bì ó àfa bàbá. bí tí ń sọ̀kalẹ̀ lànẹ́bì náà dìde Ọlọ́run náà ti dìde. sọ́yà níbo là ń lọ. Jìbìrìlù wo ni wò pé how do you know pé ó ní wọ́n ṣe mọ̀ pa ń lọ bì kan. sọ́yà òun náà bá lọ ya. Jìbìrìlù wà lọ action níbo ìbọ̀lọ̀ ni o pè mí wá nìyí. ẹsẹ̀ tó gbọ́ yún. ọwọ́ awo ọlọ́run ti síbáyìí pé a ti sọ̀rọ̀ rẹ síbáyìí ọ̀ràn wa ń sẹ́ o tó lè jíṣẹ́ ká tó débẹ̀. ìwọ lọ́rẹ́ mi o tún lè sọ òfò tó débẹ̀ o tún gbẹ́ sípò fún yàn. o ti lọ gbé sọ́fún pé ń bọ̀ wọ́n ṣe o. ọ̀ya bisimilá anabi wa síbáyìí yanni kí Jìbìrìlù ṣe kíni ó gbé ọkọjá bẹ́ẹ̀ ọkọjá Káì. ó gbé ànábì tì yé sẹ́rù ẹnìkan. Sallallahu alayhi wa sallam. Jìbìrìlù gbé ànábì tì gbogbo agbára tọ́lọ̀ ń bo Jìbìrìlù agbára tí ẹgbẹ̀rún pọ̀nà ẹgbẹ̀rún which is 40,000 malaika I mean 440,000 malaika tí wọ́n ní lọ́lọ́ fún Jìbìrìlù nìkan Allah. síbẹ̀síbẹ̀ ó fi gbé ànábì kò ní gbé Káì. anábì kọjá bẹ́ẹ̀. ọ ní kò wọ́n dẹ́mọ bẹ́ẹ̀ bọ́n bá tarí ẹ̀ tọ́mọ fẹ́ ṣubú òun he báyìí ọ tarí ànábì Jìbìrìlù ló ṣubú Oh. ọ wò báyìí ọlọ́wọ́ wọ́n mọ̀ ṣe é gbé ọlọ́ni mo fẹ́ kọ́ ọmọ náà ní mo fẹ́ kọ́ ọmọ kọ́ kọjá bẹ́ẹ̀ ọkọjá bẹ́ẹ̀. a ti àárín gbé wa wọn lọ sí ní àpè wa ó ní bẹ́ẹ̀ ni ọlọ́ni padà sí tẹ̀lé lọ ní sìn lọ jẹ nẹ́tọ̀lọ̀ kọ́lídì lọ́mú nǹkan mẹ́ta lọ́mú nǹkan mẹ́ta. lọ́wọ́ sọ́jú ànábì ewo àtẹwò àtẹwò. mú omi ọba mbẹ mú ọtí ọba mbẹ mú wàrà ọba mbẹ all right. ó sì lọ lójú ẹsẹ̀ ó dé o kó mẹ́tẹ̀ẹ̀ta dé. gbèsè ọjọ́ ànábì oní ìtọ́ba wù kó mu kó mu nù mẹ́tẹ̀ẹ̀ta. tọ́ba ti lè mú ànábì òfu yẹ ó gbé fẹ́ lẹ́ẹ̀kan náà ni. bàbá kò síwájú ẹ̀. ó ń sọ ọlọ́run gbé omi kó gbé ẹsẹ̀ rí ó tún mírí fúnra rẹ̀ ó gbé lẹ̀ yìí ni mo tó mú kọjá lọ ó tún gbé ọtí ó mírí báyìí ó gbé lẹ̀ ó ń sọ ọlọ́run wá gbé wàrà ọwọ́ mu díẹ̀ bẹ́ẹ̀ kò mú tán ó gbé ekun kalẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà yìí ni bá gbé lọ́ba nífẹ̀ẹ́ ó gbé dé Bẹ́tìlì Mákídísì ó gbà níbi kárí ẹ̀sìn rẹ̀ ẹsẹ̀ lè bùrá kú ẹ̀ ọlọ́run màmá ó kírètè fún sí ọlọ́run ni. Sallallahu alayhi wa sallam. ẹnìkan ò ní gun ẹṣin ṣáájú ànábì lẹ́yìn rẹ̀ ẹnìkan ò sì ní bá gùn ó specialize ẹ̀ ó kírètè fún special. kálá torí ẹ̀ dá òun ló ní nkẹ́ ẹ̀. abagbera ìjà máa gé kúrú ọ̀rọ̀gùn bẹ́ẹ̀. ó dé sáwọn ẹlẹ́ẹ̀keje
wọ́n gbé fáìlì gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá yé parẹ́ wọ́n gbé wá bá nẹ́bí ọgọ́ tó fáìlì kí lórí ń bẹ̀ ń bọ̀ ọwọ́ adéwájú ọlọ́run nkù sáàtà kọ́ wọlé sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀keje bẹ́ẹ̀ bá kọjá sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀keje díẹ̀ lẹ́ẹ̀ka ọ́fíìsì jabarala tóun fún jẹ́ Jìbìrìlù ó kọ́ ọ́fíìsì rẹ̀ níjẹ́ Abdullahi ló kọ́ ẹ̀ bọ̀ ẹ̀ná bá ti ń pè ní tọ́wọ́jẹ́ minister of health komisanna tọ́wọ́ wà ń bẹ́ẹ̀ kò sí tẹ́fì àdírẹ́sì ẹ̀jẹ̀ komisanna of health lọ ẹ̀ tọ́wọ́ wà ní finance àbí works kò sí tẹ́fì dáhùn mọ̀jú ó kọ́ ọ́fíìsì yẹn lọ commissioner for finance commissioner for environmental commissioner for education commissioner for agriculture ó kọ ọ́fíìsì ẹ̀ ní ń pè ń jabarala tó ń fi ń jẹ́ Jìbìrìlù ó ní commissioner bẹ́ẹ̀ minister bẹ́ẹ̀ Abdullahi ló kọ ẹ̀ ayakumullah ó ní gbọ́dọ̀ kọjá ọ́fíìsì mi àyè ìṣe mọ̀mí tí ń lọ ọba tó pè ọ́ tó tún á sọ̀rọ̀ fún ọ kí n tó lọ́dọ̀ rẹ bí ó ti dọ́dọ̀ rẹ náà fi ilẹ̀ fún ìwọ sá máa lọ máa lọ ìwọ̀n ayé lukumanu èmi máa sísì fóònù yẹn tí wọ́n gbà fẹ́ni tí ò ní tó kọ́ ọ̀gbọ́n béèrè síìmù torí tewétewé là máa tẹ̀kọ́ bẹ́ẹ̀ ni tọ̀ra là ta búrẹ́dì báàmì ọwọ́ kùsàtà baba ìmámù ọfẹ́ wọ ọ́fíìsì ọlọ́run tá n pè lálẹ́ ara sí ọba kéne òun méjì báyìí lójú ọ̀nà a máa ń di sáà nàbí lọ́wọ́ di. ó ń ṣe aláǹfẹ́ wọlé wọn gbà ọlọ́sìn wọn kọ̀ dá sí ọba mi wọn kọ̀ dá sí ọba padà sọ̀rọ̀ Jìbìrìlù àwọn kìnìún méjì ọmọ jẹ́ wọlé sorry ó gbàgbé kí n sọ fún ẹ wàá fún wa ní nǹkan ni lẹ́nu ọ̀nà ọlọ́ọ̀ni wọ́n tún máa gbà bẹ́ẹ̀ ni. wọ́n náà kàn hẹ́mi gúra ọ̀jẹ̀ mọ́wó dání. ẹ bá ọ̀ka níbẹ̀ lọ́wọ́ rẹ̀ fún wọn ọlọ́run méjì ni wọ́n náà gbọ́ra wọn yé. ságbèfẹ́ nìkan ọwọ́ adébẹ̀ wá yé òka ọwọ́ jù sí kẹlẹ́nu àmì ìjì farabalẹ̀. ìwọ̀n dùn àná níbi pé lójú ọ̀nà ọlọ́ọ̀ni. wọ́n tún gbẹ̀gùn jẹ. lójú ọ̀nà ọlọ́ọ̀ni kí ló wí. bí ìgbà ọlọ́pàá ń béèrè rìsíìtì edu. lọ́nà wo. lẹ́tọ́ ń gbẹ̀kún jẹ ní. àwọn ọlọ́pàá jù ní ìdí wọn ṣàgbákò rẹ̀. gbogbo ayé ni wọ́n ti máa sọ́ọ̀kì. ńgbà wo mọ́tò dáa bí mọ́tò ti lálà ṣètò ìwé rẹ̀ dáa. gbogbo ìwé ló pé. ńgbà tí ọ̀wá rí ní tí ó wí mọ́ rìsíìtì edu ìdá ẹ̀ wo wèrè ọlọ́pàá. akramakumullah. ọlọ́pàá ń béèrè rìsíìtì edu. béèrè rìsíìtì edu olè àti inú oyún. láì níṣẹ́. ẹ ìyàwó dáadáa tẹ̀ mẹ́jọ kẹgbẹ́ náà ọwọ́ wọlé tán nígbà tó rí ìmọ̀lẹ̀ méjì kan àwọn méjì ń fèsì ọlọ́ọ̀ láti lẹ́lẹ̀ ọwọ́ tán wọ́n arẹ́bíṣà wù ká ọ̀dà ara ń bẹ ní ìbá. òwò lọ́wọ́ wọn kíra wọn tó mọ́ ti kíra wọn ó ní wọ́n lọ́hùn mo ní béèrè ọlọ́ni kò tó béèrè kan èmi ní kọ̀kọ́ sọ̀n kankan fún ẹ pẹ̀lú nǹkan mẹ́ta tó gbé wá fún ẹ omi ọtí àti wàrà. èmi lọ mo protect rẹ gan èmi mo jágbe mọ́ tí ìjọ mu mi èmi mo jágbe mọ́ tí ìjọ mu tí bọ́bá yẹn kọ́ ọba lọ mú mi wù ni ní sinna lójú ẹsẹ̀ wù náà ní ìbá ti gbẹ́sẹ̀ lékè gbogbo àlè wọ́n mọ̀ ẹ́ pátá omi ní fi pa wọn dẹ. subhanallah. alhamdulilah adúpẹ́ tànàbí o. bọ́bá ṣe pé ọlọ́ni fẹnu kọ́ tí ò ní nba tó gbẹ́sẹ̀ lékè gbogbo àlè wọ́n mọ̀ ẹ́ pátá lẹ́yìn ìwọ àtàwọn sàhábà rẹ ẹnì kan ní wà lè jẹ́ nàmá. yé iná wọn darí sí. yé atúndúpẹ́. alhamdulilah. tí o mutí. àmọ́ ètò wa kú díẹ̀ káàtó èwo ni rí. wàrà ló mu ó tún wá mu wàrà ó mú tán ọmọ kan àti ọmọ wà lìjẹ́ náà lakosinu wàrà àwọn wàrà ọba yẹ kó ọba lè gbogbo ẹ̀ tán ni àlèhùn àrẹ yẹn yẹn pápátá ọba sẹ́kẹ̀lẹ̀ kẹ́tí òní wà lìjẹ́ náà àmọ́ díẹ̀ ló mú àwọn díẹ̀ ní ọba wà lìjẹ́ náà ẹ bá ń sọ pé alhamdulilah. alhamdulilah. inú àwọn díẹ̀ wo anabi tèmi tèmi pọ̀. ó ti mú tèmi. ó ti mú tèmi. a'udhu billahi minash shaitanir rajim. ẹ lọ́kẹ́ bí mi dúpẹ́ pé alhamdulilah. bismillahir rahmanir rahim.
ilmi. anabi ti mu tèmi pọ̀ nbẹ. Wabi nasta'inu rabbi zidni ilman. ó ń ṣe ọlọ́run Muhammad Sallallahu alayhi wa sallam. ó ní wọlọ́run ó ti wí tiẹ̀ ó kù tèmi. kí ló dé tán kìnìún ìgbà nkẹlẹ́ omi kan tó yẹ nkọjá lẹ́nu náà wọ́lọ́ sí ni wá jẹjẹ mọ́jọ kó mi. wáyì tó ẹ pẹ́ gbàtẹ́gbà nkẹlẹ́ omi ó sì ń wò wọ́n dá sí a. ọlọ́run níbẹ̀ ni ara tí wọ́n ní ọwọ́ sínú nìkan ọmọ tí ń ṣẹlẹ̀ níyì. gbogbo àdúrà tẹ bá ṣe láyé bó ti ká dùn àná ọ̀pọ̀ àbí kó kéré tó bẹ́ẹ̀ bá ṣe sàárà rẹ̀ ẹ̀ náà kìnìún tó bọ̀ sí i. La ilaha illallah. gbogbo àdúrà tẹ bá ṣe láyé ó kéré ni ọ̀pọ̀ ni tẹ́ ẹ bá ṣe sàárà rẹ̀ ẹ̀ náà kìnìún tó kò ní déwájú mi ọlọ́run. lọ́dọ̀ ọlọ́run ẹnu géètì wọn ti ń kó mi. àwọn kìnìún tó máa jẹ́ nu. àwọn wọn máa jẹ. torí pé njọ́ tí wọ́n ti ní ká níbi ọmọ gba owó àdúrà ṣáájú kó tó máa ṣàdúrà ó nílà. torí kè béèrè tẹ́lẹ̀. àníbi ìfẹ́ kún àṣẹwá wa mẹ́sọ́ tó Tawba àyà wa ó tiri. Khuz min min amwalihim amwalihim sadaqatan suratu Tawba àyà wa ní ó tiri. tutahhiruhum suratu Tawba àyà wa ó tiri. wa tuzakkihim biha thumma salata lahum summa salli alayhi. thumma salli alayhim fa inna salataka sakanun lahum. ilé anabi khuz min amwalihim sadaqatan kó o tó lè sàrà fẹ́ẹ́ ká sàrà ní kó gbà lọ́wọ́. tutahhiruhum àwọn tó bẹ̀rẹ̀ òun fi dọ̀tí sàrà láì fọ̀ wọ́n mọ́. wa tuzakkihim biha ọ̀pọ̀lọpọ̀ wọn ní àkọọ́lẹ̀ ànàṣe sàrà láì lànà fún wọn. láì lànà. wa tuzakkihim biha ẹlòmíì ti náàsì kiri tán kò ní mi mọ sàrà láì fún lómi. wa tuzakkihim biha ẹlòmíì ọ̀yẹ́ oúnjẹ ọmọ sàrà láì fún lóúnjẹ ọmọ jẹ. wa tuzakkihim biha ẹlòmíì ọ̀yẹ́ orí ẹ̀tàlì kìí àmọ́ sàrà láì rẹ tiẹ̀ fún. wa tuzakkihim biha ẹlòmíì òní gbígbàdúrà sílẹ̀ kan lára sàrà láì rẹ tiẹ̀ fún. wa tuzakkihim biha sàrà lọ́wọ́ wọn náà. thumma salli alayhim ẹni bá wá ṣe sàrà òní ọ̀sàdúrà fún. thumma salli alayhim wọ́n ṣàdúrà fún wọn gbà náà. fa inna salataka sakanun lahum. gbogbo ẹni tó bá ti lè ṣe sàrà kó tún ṣàdúrà fún bí àpá ti ń ṣe yóò sì mọ̀ ṣe mọ́tí. alamu ya'lamu ẹ̀yin tẹ̀ ṣe sàrà abẹ́ mọ̀ ni. anna Allaha ipe mi ọlọ́run. huwa òun náà. yaqbalu tawbata an ibadihi gbogbo tútú bẹ́ẹ̀ dẹ́ ìmí ọlọ́run nígbà kan mi dàrẹ́tì. wa yakhudhu sadaqati. gbogbo sàrà tẹ̀rù pé ń ṣeun anasilasirati ẹ wọ́n lu wa masalasi wa àwa là ń náwó sí àwa là ń segbá àwọn àfa ní ń jẹ èyí tá a ramọ́tò fáwọn àfa ààrẹ wọn mọ́. wa yakhudhu sadaqati. ẹ̀yin rí i pé àwọn àfa lè ń fún ni mi ọlọ́run nígbà dàrẹ́tì. wa yakhudhu sadaqati. ẹni tó bá ti lóhùn ní sèmá àwọn náà jáwọ́ tiwa kú lára ẹ̀ ni. wallahu huwa tawwabur rahim. àfa yìí kó o lè wá mọ̀túmọ̀ sàrà láfi ní ọwá. sàrà tẹ ẹ bá ṣàdúrà ó kéré ni àbọ̀pọ̀ ẹ ṣe sàárà rẹ̀ ẹ jẹ́ kí sàrà rẹ̀ yóò jù lọ. kọ́ máa bọ́ ẹnu kìnìún. torí pé sàrà wọ́n fi wé èlùbọ́ tá a fi rùmọ̀lá. Naam. àdúrà wọ́n fi wé omi táyì rùmọ̀lá. omi táyì gbé kaná. omi ọkà tá a gbélé. bọ́ọ̀mì ọ̀tá gbé kaná bá ti lè pọ̀ ju èlùbọ́ tá a nílẹ̀ lọ. Naam. ọkà ọ̀rọ̀. baba bàbá omi tá a gbélé ná bàbá yẹ pọ̀ ju èlùbọ́ lọ. ọwọ́ pọ̀ ju èlùbọ́ tá a fi rùmọ̀lá lọ. àwa èlùbọ́ ẹ dákun sọ́kà ni ó ṣe é jẹ. láyéláyé bàbá eré àtàn lọ́kàn. alájẹ ìkùmọ̀ ta ilé ìtẹ́sàrò yìí tani ọkùnrin yìí. ọwọ́ àkàwọ́ kí o di jùlọ sí. ó mu sìgá bọ. alájẹ ìkùmọ̀ ó ní bẹ́ẹ̀ bá fẹ́ ṣàdúrà rí i pé n tẹ́ sí sàrà rẹ̀ yọpọ̀ ju n tẹ́ bá ṣe ní wọn. nǹkan mẹ́ta ni ìjẹ́ kọ́lọ́mù dá alákọ̀wé lóhùn. alákọ̀wé. bẹ́ẹ̀ni ẹ dákun ẹ wí. gbogbo ẹ̀ alákọ̀wé tẹ̀ mẹ́mí ẹ̀ ló yí padà. ẹ wí ká gbọ́. alákọ̀ọ́kọ́ Naam. alákọ̀wé máa rí nàfa. wọ́n lákòójú ni wọ́n nìkan o. ẹ máa rí àwọn àfa púpọ̀. wọ́n nìkan o àwọn làákà ìbáyérò wọ́n nìkan o. ẹ máa rí àwọn àfa púpọ̀. wọ́n fi báyérò kọ̀ǹtúrò àwọn àfa. ẹ sọ fún mi ta nínú yín tó lè gbàlù barika tòun nẹ́sọ̀ àti njẹ́ níyà. Káì. àwọn àfa àdé. tani yẹ kila ọ́fíìsì tiẹ̀ wájú ọlọ́run kila yẹ tiẹ̀ kíni wọ́n fi bí sí bẹ́ẹ̀ lọ́ni àbí ingilisi kila yẹ tiẹ̀ kò sé hàn mú abọ́lé fi ingilisi bẹ́ẹ̀ lọ́wọ́ láíláí ọlọ́run wọlé àmọ́ àsì tí ń bọ̀ yìí kọ́ mọ̀ bọ̀ yọ̀ọ́yà mọ̀ pọ̀ sí ni. wọ́lá fisisi níbo wọ́lá biology tí mo mọ̀ níbo ọlọ́run wọlé chemistry. wọ́lá chemistry níbo wọlé àbí mo gba degree dé ní kíni. wọ́lá kí mo kàyífà mo gba professor tani ẹ ẹ sì yàn ní bàbá bí ó dáa fún ọ. níbo ọ́fíìsì tiẹ̀ wájú ọlọ́run tani ẹ kí ló kọ aṣọ ẹ. tani ẹ
La ilaha illallah. baba ọlọ́wọ́ jọ da fún pé n tẹ́ sanna wa. Àmín. kọ́ kùsà táwọn náà fẹ́ ṣe kíní kan lórí rédíò wọ́n fẹ́ lọ ṣe advertisement kan wọ́n wá lọ ṣe kàn wọ́n èsì lọ́dọ̀ wọn ni àwọn gba 500,000. yes àpótò kò ní ẹja sanna wọn ní na manager rẹ bá di ka kọgbà bí tiwa nìyẹn wọn approve lẹ́ẹ̀kan náà. afa Túndé alafẹ se kura nìkan fọ salati wa àtàwọn jama wa kó lamọ alaji ẹ ra màlúù kan na ẹ ra màlúù kan kura nìkan ayiru 250. iye ti pọ̀jù tó mú mi wá. owó àwọn afa kọ̀ọ̀kan tí ó ké ó kéré ju káfẹ́ nìkan bíi 3,000. Àfáà Túndé má wọrí má padà pè é létà a máa jòkó lórí ẹ̀ a jókòó lórí ẹ̀. wọ́n máa ná ni. La ilaha illallah. afa yìí wọ́n máa ná ni kì í wu alákọ̀ọ́ kọ́ náwó kọ́ yọ lára fa. rárá. bẹ́ẹ̀ ni ojoojúmọ́ béèrè owó lọ́wọ́ wọn. wọ́n máa rí náà wa púpọ̀ ẹ̀rẹ́ náà wa púpọ̀. èyí tí ọba sì fa àfa náà yóò ṣèrè. ebi bí ma kẹ́ yàfẹ́ ẹgbẹ́ kú farada ẹ̀yin lẹ kú farada yìí láyé ṣètò fọ. n tẹ́lẹ̀ ṣe wá sí ẹgbẹ́ kú eré gbogbo tẹ́ n bá sọ ní tó kórìí mi yà yóò sí. kò sí bàbá. Ta ló ń tọ̀? àyèkéyí kálá dọwọ́ bò. gbàgbé ẹ dákun ní branch wa yìí o ẹ má pa àfa nìwà ma sọ́tàn. ìbẹ́ lómi ò sí bíà kí à ń fi tí náà. Oyé mi. wọ́n ló fi hàn ayé ni. àfa yìí àrùnsọ́lá wọn bá yín. ẹ̀yin ìjẹ́gun ọlọ́run ní tú àṣírí yìí. Àmín. ẹni gbogbo nẹ́síwáàtì ẹ̀yìn yàtọ̀ púpọ̀. náà tí ń yàtọ̀ àti ń kúrò yín pẹ́ àwọn àfa ń sojú látara tí. bẹ́ẹ̀ bá dá bá ti wí náà ní bẹ́ẹ̀ bá dá kò sí ní tẹ́sí fáwọn o. àwì alọ́lé. tẹ́tù kí wa. wọ́n dà bá ẹsẹ̀ wọn ẹ̀kan lẹ́wọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ mọ́tò náà ló táàtún kó lọlé kí á di. àmọ́ ẹ̀ dá. kò sí ìhàn bàbá pabuké ẹja pabuké. èwo ni bọ̀dá tẹ́yìn ń dún. èwo bọ̀dá tẹ́yìn ń dún. abuké tó gba one way ọ̀fẹ́ǹsì di méjì. all right. ọkọ̀ balógun tó gba one way. All right. ọ̀fẹ́ǹsì di méjì bàbá. ó ẹ̀yin tẹ̀ mẹ́mẹ́ ẹ̀ bá yorùbá nẹ́bì mọ́ ti. sallallahu alayhi wa sallam. ẹ̀ tó yorùbá nẹ́bì dáadáa bó ti fẹ́. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ó di mẹ́ni. Ayakum. inú ẹ̀sìn alákòwé lára àfa. a ti sọ̀kan. wọ́n máa rí nàwa àfa. ẹ máa láfojú di àwọn àfa. ẹlẹ́ẹ̀kejì. akẹ́ ànábì Bàbá. wọ́n máa ń làlá wà àfa lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni bí abó ti ṣe wá àṣìjọ àgbọ̀dọ̀ nára tán. wọ́n máa ń làlẹ́ alọ́. wọ́n làlẹ́ alọ́. àfa ẹ bàbá ẹ̀ẹ́dẹ́kẹjọ ẹ má kì í kọjá yàtí méje. àfa sì ti mí ní 41 wa. na na so gbogbo ti àníyàn ta a tẹ wa mẹ́ni yàsìn wa alaji káfí la máa ké. àwa mísánà káfí mísánà na mo ní yàsìn méje ti tó ẹni káfí lẹ́fẹ̀ẹ́ ké kí ló fi. àníyàn yìí tẹ sọ fún wa yìí mísánà káfí ló gbé. mísánà Na. ṣe é máa gbọ́ bẹ́ẹ̀ yàsìn mẹ́ta múlíkù méjì ok ẹ bá fi wá kí ayọ̀ kan ìṣẹ̀ náà ó ti tó kí làwọn wá ká ó ti ìyẹn ti wà ókè. alaji ẹ ọ́fíìsì ti wà ní. mísánà na ṣe fẹ́ mọ wá ká mọ̀ pé bẹ́ẹ̀ni tí a ní kẹsẹ̀ ní kẹsẹ̀. all right. La ilaha illallah. Ó di méjì. baba kò ní burú fún yín fa ẹ sàmì wa. Àmín. gbogbo ẹni tó bá ti là láàfà lọ́wọ́ kọ́ra ẹ bá ṣe gbẹ̀rù kọ́ra ìfọwọ́lọ́wọ́ ní dáná wọn. Yé. àti ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni. tiẹ̀ ni kọ́ sọ pé àníyàn mi rèé gbogbo tẹ ẹ bá lè ké àfọwọ́ bá wa sọ pé bisimilahi rahman rahim ní kala sí. alájẹ máa lọ àti sàdúrà wọ́n sá sí sàrà. ọ̀tán jásàrọ̀ ọ̀hán ó di méjì. sàrà ni ma pọ̀jà dùn àlọ́ bẹ́ẹ̀ni bá dùn àbá pọ̀jù sàrà lọ kò ní kó lójú kan kò ní kó lójú kan ẹnu kìnìún ní ọ̀bọ̀ sí. yọ máa ara kù ni bẹ́ẹ̀ni yọ máa ara kù ẹ má là láàfà lọ́wọ́ mọ́ ẹ má là láàfà lọ́wọ́ mọ́ baba ó di méjì. ó di méjì Méjì. ẹlẹ́kẹta ẹlẹ́kùn jama bọ́ba kànáà kí wọ́n ní àròyé kan ṣẹlẹ̀ láàrin aláàfà sálàfà abẹ́ẹ̀kọ́ baba bọ́ba lé ẹ̀yà alákòóyè bá wọn sọ àwọn mẹ́sàn-án yẹ gbọ́ra wọn yé ẹ má làálì wọn o. ẹ má làálì wọn ẹ má sọ̀rọ̀ sí wọn wọn wá fẹjọ́ sùn lásán ní tani àìtani náà. wọn pe sáfà àwọn wo ni sáfà náà? láre ẹlẹ́ni búlì náà ẹ kò tí ẹ ní ẹ pè wọn wá ẹ pé àwọn méjèèjì wà fẹ́. afa láre mi afa tó jí ni ẹni yóò pé o. sọ tẹ ní wọ láre yìí So, ní wàhálà mò ń pè é láfa mò ń pè é lé wàhálà láre yẹn pọ̀ jù, mi láre ìṣẹ́gbẹ́ kí ló ń ṣe? I am a chairman of this Muslim branch mi ìṣẹ́gbẹ́ Ó wá bẹ̀bẹ̀ fún abilékè ọmọ ta wa mi ìṣẹ́gbẹ́ you are very stupid. ó bàjẹ́ gan Ó bàjẹ́ gan. ó bàjẹ́ gan àbúrò mi ló mú ẹ wá pé kí n gbà ẹ̀ náà ó bàjẹ́ gan láàfa láàfa ẹ máa kéésì alága bẹ́ẹ̀ yóò tètè kú Yé. èmi irú wọn sábà kún yóò tètè kú kò tún wá ní rí ṣe kú inú Ọ̀dà. òsì ni wọ́n kú sí. Ọ̀dà bẹ́ẹ̀.
Wọ́n sọ̀rọ̀ tá lálùkù. báwo àfa bá sẹ̀ tán bá sẹ̀ra wọn Sí ìbáwí àfa lọ́wọ́ rẹ̀. ẹ pè wọ́n Wọ́n bẹ̀ wọ́n nínà. ẹ̀yin tẹ wá jẹ́ ọ̀gá tẹ ẹ wá fi kun yín kúnlẹ̀ báyìí Ẹ bẹ̀ àwọn méjèèjì. àwa ẹ̀yin lẹ gbọ́rọ̀ ẹ̀yin tẹ gbọ́rọ̀ dànù lẹ́fẹ̀ẹ́ dànù yìí báyìí bá dànù àwọn dànù ẹ̀yin lẹ̀mí ọlọ́run lára wa báyìí bá ti dànù kò sí ti yá àmọ́ níyà yìí Ẹ wónú. ẹ bẹ̀ wọ́n kọ́dà sunkún sí wọn lọ́rùn Sunkún sí wọn lọ́rùn. ẹ̀rọ ọlọ́run wọ́n bà wọ́n Àmọ́ wa ń lálé àwọn méjèèjì. ẹni tí ọba wa gbà ẹ pé ìmọ̀mọ́ àgbà bàbá ìmọ̀mọ́ àgbà Ẹ bá wa bá wí. àwọn mẹ́sàn-án ò gbẹ́ra wọn yé Ẹ bá wa bá wọn sọ̀rọ̀. wọn ò gbẹ́ra wọn yé ẹ bá wọn sọ̀rọ̀ àwa aláàfáà alilali ara wa Bẹ́ẹ̀ni, àmọ́ alákọ̀wé lálé àfa. a lè sọ fún yín pé chairman lórúkọ ìmọ̀mọ́ àgbà àìmí ìmọ̀mọ́ àgbà tí ọba lẹ̀ àti gbàwọn ìmọ̀mọ́ àfa alágbájá afún lẹ́tà kó sinmi fẹ́ gbé yín díẹ̀ Bẹ́ẹ̀ni, ìmáàmù àgbà lè wí. Bẹ́ẹ̀ni. Lọ́rọ́ fíìsì ẹni. Bẹ́ẹ̀ni. ọkà Ó so. mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ọrùn ọlọ́run sa látọ̀dọ̀ alákọ̀wé sàfà Kọ̀dá wọ̀rọ̀ rìnyàn náà nù kọ̀dá ó dọ̀tí létí. afa yìí Baba. asajada Muhammad sallallahu alayhi wa sallam. ọwọ́ adarí ṣe ẹ̀ ń gbala yìí Ah, baba. ọwọ́ kí sáwọn sahabari ọwọ́ ni mo bá nǹkan mẹ́ta bọ̀ Nǹkan mẹ́ta mọ bá bọ̀ o. ẹja gbé tìrún ibi kalẹ̀ Kágbé kalẹ̀. gbogbo alatimọ̀ yìí Bẹ́ẹ̀ni. wọ́n nígbà tí mo dé sọ́mọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ dátì aláyàtọ̀ náà bọ̀ ummati Nínú àwọn fáìlì kan kó wá fún un. wọ́n darí fáìlì gbogbo ẹ̀sẹ̀ táàlì mọ̀ mi ọ̀sẹ̀ síwájú mi ni wọ́n ń chẹ́kì anábì wọn wo fáìlì ẹ̀sẹ̀ Lọ́kọ̀ọ̀kan ìjèjì. àbá Baba. bọ̀ráyé tù sínà mórí sínà Ọtí mímu. àbá yìí Baba. mórí kápá yẹn Ẹ. mọ̀rọ̀ tí Ẹ̀gàn múná. mórí jàmbá wọ́n lamu ara damban uwa azam ẹni gbogbo ẹ̀sẹ̀ tí mo rí ìtì rí tó tóbi jù ju ọ̀kẹ́ tí mo ní sàlẹ̀ lọ èwo ni mi àbá yìí Baba. min suratin aw ayatin utiya harajul summa nasiyaha sallallahu alayhi wa sallam. dùkẹ́ tó bá dàlí kìámà lọ wọ́n mú ẹnìkan jáde Kẹ́nìkan jáde. wọn alágbájá kékeré ayé kò complete ẹ̀ Ọ̀parí ẹ̀. lágbájá kárí kò á ní ọ complete ẹ̀ ń ké Ókè tẹ́yẹ́yẹ́ tán yányán. summa nasiyaha àbúkọ́ tó kú ọgbàgbé ẹ̀ Ọ̀dà kéwúrí. la ilaha ó ké illallah. kurani ọ̀mọ́mọ́ Ọ̀mọ́mọ́. àfa yìí Baba. ó ké kurani ọ̀mọ́mọ́ Ọ̀rántí ẹ̀ bá. anabi lẹ́sẹ̀ ké ó ké kurani kọ́mọ́mọ́ ojú ké yọ páyà lọ Ó ju La ẹyọ ilaha ọtí lọ. illallah. ojú ẹsẹ̀ sinẹ́ lọ ojú ọtí lọ Ó ju ẹ̀gàn lọ, ó ju mùnáfìkì lọ. ẹni ó kéwú tí ọ̀mọ́mọ́ ìyà tí ó jìnnà kìámà yóò ju tàbùkù àràmù lọ. yé Ọlọ́run ó ṣe ń rọrùn fún un. àmín. Ọwọ́ ara mi sọ́nà tí ń ké Kùránì máa ń gbé o in fact ọlọ́run èmi náà dẹ̀ ka kiri yẹn rí o in fact kódà mo ṣe wòlímọ̀. ní wọn gbé 1973 Yes in fact ibì kan wà bẹ́ẹ̀ tá a ti mo like. mo sì wò ní ọ̀dà àbá burama ìlàbẹ́kúta Wọ́n kùn sáàrin yẹn gan. bàtàǹgbà ké fún wa wọn kò sí gan wọ́n á dé láyìíká aláwòdà mẹ́rin ọgbẹ́ ẹ wo wèrè. Dídìrín. Ó ní wọ́n kún. àwọn sì mísánná ẹ fún alájì tó yín náà ní kọ́lájà mi sọ́nà mi mọ kéwú wọn mi ò ti mọ kiri yẹn mọ́ mi là Amẹ́ríkà mi lọ gbẹ mi lọ kàwé ìwé tí kò gbẹ lọ ọ wọ̀ ná. Ọlọ́run ó ṣe rọrùn fún un. àmín. Wọ́n sàpọ́nlé rẹ̀ wọ náà. Insha Allah. anábìlà ọkọ ni tí mo mú dé mi Àkọ́kọ́ tó ń mú dénú Tó sì kejì irun. ìwọ náà máa gbọ́. ẹ dákun jama akramakumullah. ọkùn méjì Okùn okùn méjì baba. àwọn onísàrò yìí táwọn làwọn ọlọ́fẹ́ léyìí dé ní sinú gbà mọ̀ pé kí yẹn gbọ́dọ̀ tètè dé. tánu alájà ọpẹ yìí púpọ̀ ọpẹ́ yín. ẹ pẹ̀lẹ́ yín díẹ̀. ọyà wọn ti jòkó ẹ má lọ tí ẹ má kí yẹn ẹ má lọ tí. ẹ má lọ tí wọn ti jòkó bí wàá jí fún wọn yóò ní kó má lọ. Ọlọ́run sàpọnlé yín jọba yìí lọ àmín. ẹkún rìn Naam. ẹ baba dada tẹ mẹ ń jòkó anábìrin gbà tí wọn bọ wa Ọlọ́run wá fi nǹkan méjì lé mi lọ́wọ́ Naam. pé tọ́ba dá ti bọ̀ tán ayé o tọ́ba fayé lẹ̀ tán àti bọ̀ tán ayé ti bẹ̀rẹ̀ àmọ́ ẹgbẹ̀rún ọdún àtọ́gọ́rùn mẹ́rin sígbà tó bá kú àfa baba. á fi àwọn obìnrin ba yé jẹ́ àwọn obìnrin. anábìrin lọ́nà wo sagara. lọ́nà méjì ẹ sá wo bàbá. alákọ̀ọ́kọ́ àbí lọ́nà mẹ́ta wọn ní lójú tì mọ́ ẹ á kó tìjú kúrò lára àwọn obìnrin. kai. Á kó tóbìnrin kúrò. ọba yìí ti lójú tì mọ́ ẹgbàgbé àlùbáríkà láyé ẹ gbàgbé bàbá ń tàdúrà rẹ̀ kọ́ mọ́ sàmì la ilaha illallah. torí kò lè ní. ma ṣe o. ẹlẹ́kẹ̀jì ẹ lọ ayé kẹbi pé wọn ní kún obìnrin lé mọ́ wọn ní kóbi ilé mọ́. wọn máa yẹ yóò mi báyìí wọ́n sọ wọ́n di pólíbàgì. yé. bẹ́ẹ̀ bá ti lọ ayé kẹbi kó wáyé obìnrin ọ̀la pẹ̀lẹ́ mọ́ wọ́n yẹ yẹ wọn ní ẹgbàgbé àlùbáríkà láyé gbàgbé àlùbáríkà láyé. la ilaha illallah. Sí o. ẹlẹ́kẹta Naam. ọkùnrin ọ̀dájú Bẹ́ẹ̀ ni
gbogbo wàhálà tó yẹ kó wọn ṣe lérí ìyàwó àtọmọ ìyàwó ni ọmọ ṣe lérí ìyàwó tiẹ̀. ló kù tí ọmọ Subhanallah. ìjẹ́ Subhanallah. mú ọkọ náà ìyàwó ni ọmọ gbé. Subhanallah. bẹ́ẹ̀ bá ti lu ayé kan bẹ̀ ẹ gbàgbé àlùbáríkà ẹ láyé. gbàgbé lérí àlùbáríkà o. Kai. a bá ń ṣàdúrà rẹ̀ máa wulẹ̀ ṣe nígbà Ànábì wí bẹ̀ tán ó fàdí sílé fún wọn ni. sallallahu alayhi wa sallam. waqala anillahi anabi sọ̀rọ̀ lérí àwọn obìnrin. allahi ẹ̀yin obìnrin. la yajidna rihal janna. anabi lẹ́ẹ̀ ní gbóòórùn àlìjánnà. ẹ má ṣe ha ẹ sáré tó anabi pa. o lè tó Ànábì pa ni kí ló sẹ́ sọ́ọ́ tó Ànábì pa tó ti wọ́n lájẹ́ tó lè tó anabi pa. alájà mo bí ọ o ṣe ha sọ́ọ́ tó Ànábì pa o lè tó anabi pa. lè tó pa o anabi sọ̀rọ̀ o ní ha who are you. sọ́ọ́ tó Ànábì pa ni. anabi lẹ́ẹ̀ ní gbóòórùn àlìjánnà. ẹ ń sọ́jà rẹ bàbá. Akramakumullah. wá sílẹ̀ pè wá fún a sì gbọ́dọ̀ bó lójú ni. dẹ́pẹ̀ wá sínú yóò mọ jó yín lẹ́ẹ̀ mọ̀ ọ́rùn mára ni rúnrún ni. gbogbo ẹ̀ náà láì dá wákà tẹ́ mọ̀ jó ni ẹ gbọ́dọ̀ gbọ́n tẹ́ mọ̀ ọ́rùn mára lọlé yá wọ́n sì bá mi wí níyì. ẹ máa ń sọ́jà rẹ bàbá. Allahi anabi ní gbogbo tí ń jó bin. la yajidna rihal janna. ẹ ní gbóòórùn àlìjánnà. àwọn sábẹ́ fọwọ́ ké wọ́n ní ya Rasulullah obìnrin ló bí wa bára ti ta kálukú alóbìn ìyàwó ìyá tó bí obìnrin abóbìn lọ́mọ. obìnrin la fẹ́ yàwó àbí obìnrin lọ́mọ ẹ̀yin náà bí wọn bí Ànábì ní bẹ́ẹ̀ ni Allahi ẹ ráwọn obìnrin. la yajidna rihal janna. Janna. gbóòórùn àlìjánnà anabi tó tún wí. Ah, àwọn sábẹ́ dààmú kí ló tó rí bẹ́ẹ̀ kí ló dé. Ànábì ní bẹ́ẹ̀ ni kasiyatun àmọ́ ariyatun sọtán. kasiyatun Ariyatun. ariyatun. Ayakumullah. Ànábì ni wọ́n máa ń wọṣọ tọ́ba dìgbẹ̀yà yé wọ́n máa wọṣọ lóòótọ́ àmọ́ bá tilẹ̀ ká wọṣọ tó hòhò lẹ́bàá wọn. òhò lẹ́ bá wọn. gbogbo àwọn aṣọ tó bẹ̀ ń wọ̀ lónìí gbogbo aṣọ tẹ́ ẹ bá ti ń wọ̀ tó bá kọjá táwọn ọkùnrin wa ti mọ irú kọ́nsẹ́ẹ̀tì tó wọ̀ Kai. wọ́n máa kọ́lọ̀ táìtì rẹ tó ó wọ̀. so kọ́lọ̀ táìtì rẹ̀ gbogbo orú kẹlẹ̀kẹ̀ tó so Àfà. gbé jáde fún wọn. gbogbo àwọn obìnrin tí ń wọṣọ àwọn aṣọ tó fáyìn tó wá níhò tọ́wá ní hòlá. àfàtọ́ transparent tí wọ́n máa rí gbogbo kọ́nsẹ́ẹ̀tì rẹ̀ fún gbogbo búùtù ní hàn yìí. Bọ́nẹ́tì. gbogbo bọ́nẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ló sílẹ̀ Má bọ́lá ṣe ti o. mọ bẹ̀ máa ń gbá àyà gbogbo ẹ̀ wọ́n rí. gbogbo ẹ̀ wọ́n rí bọ́lá ti mọ̀ yìí náà mọ́ gbogbo ẹ̀ wọ́n rí. kọ́ má lè bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ mú nǹkan ó ti kọ́ mú ta olóhùn kí bàbá rẹ lásán sì ń dá tọ́ mí.